gbajúgbajà olóṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ni tí ó ti fi ìgbà kan rí jẹ́ ọmọlé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́, èyí tó pa ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ pọ̀, tó sì tún jẹ́ mínísítà lórílẹ̀‐èdè yìí tẹ́lẹ̀, ìyún amòfin Adébáyọ̀ Shittu. Bàbá náà mà ti tú àṣírí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé, tó sì ṣàpèjúwe Ṣèyí Mákindé wípé babalá aláìmoore ẹ̀dá ni, àti wípé ẹni tó máa ń lo èèyàn tó sì máa ń pa èèyàn tì òun ni gómìnà Ṣèyí Mákindé. Ẹ rántí pé yàtọ̀ sí pé amòfin Adébáyọ̀ Shittu ó ti ṣe mínísítà rí lábẹ́ ààrẹ tẹ́lẹ̀ olóògbé Muhammadu Buhari, níṣẹ́ ló ti ń fìfẹ́ hàn sí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láti nǹkan bíi ọdún 2019, tó sì tún jẹ́ pé pẹ̀lú bí ètò ìdìbò gómìnà bó ṣe ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027, ọmọ bíbí ìlú Ṣakí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà, ìyún Adébáyọ̀ Shittu, ó ti fìfẹ́ hàn láti du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, tó sì ń jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú ìrírí tóun ti rí láti ọdún tó ti lé ní 40 ọdún tóun ti wà ní òṣèlú, ó ní òun gan ni ẹni tó kúnjú òṣùwọ̀n jù láti tukọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ dé èbúté ògo lọ́dún 2027. Ṣá o, nígbà tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún ní orí tẹlifíṣàn kan tí wọ́n ń pè ní Symphony TV lọ́sẹ̀ tó kọjá, ìní Adébáyọ̀ Shittu ló mà tú àṣírí gómìnà Ṣèyí Mákindé. Ó jẹ́ kó di mọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé gómìnà Ṣèyí Mákindé ó bẹ̀rẹ̀ dáadáa bí ọmọlúàbí, ṣùgbọ́n tó ní ó padà títà sí àgẹ̀rẹ̀, tó sì jẹ́ pé ẹ̀mí àìmoore, ìyẹn àìkú máa fi wà àìmoore hàn sáwọn èèyàn, ó ló ti kúndùn mọ́ Mákindé lára. Ó ní Mákindé jẹ́ ẹ̀dá tí kò lè gbé àjọṣepọ̀ dúró láti àárọ̀ dalẹ́ rí, ìyẹn pé kò lè bá èèyàn ṣọ̀rẹ́ láti àárọ̀ dalẹ́ rí. Ó ní kó tó dọ̀sán àbí ìrọ̀lẹ́, àárín èèyàn náà yóò ti túká tí Mákindé tí ó ti da àjọṣepọ̀ náà rú. Ó wá fẹ̀sùn kan Mákindé pé ó kúndùn kó máa lo àwọn èèyàn, kó máa lò wọ́n ní ìlòkulò, ìyẹn pé kó lo àwọn èèyàn fún àǹfààní ara ẹ̀, ṣùgbọ́n tó bá tó àsìkò kóun náà ṣe dáadáa fáwọn èèyàn náà, kó fẹ̀mí ìmoore hàn, ó ní ṣe ló máa fi ibi sú wọn tó sì máa dalẹ̀ wọn. Adébáyọ̀ Shittu wá jẹ́ kó di mọ̀ pé bẹ́ẹ̀ náà ni Ṣèyí Mákindé, ó ní kò fi bẹ́ẹ̀ ṣe dáadáa ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní lóòótọ́ ni ló ṣiṣẹ́ àkànṣe ojú ọ̀nà tó ṣe ọ̀nà káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n ó ní bọ́rọ̀ bá di ti ìṣẹ́, ìyẹn poverty, ó ní ìṣẹ́ tó mú àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti pọ̀ jù. Ó ní Ṣèyí Mákindé ò ṣe nǹkan kan sí i. Bẹ́ẹ̀ ló ní àwọn ilé ìwòsàn àti ilé ìwé, ìyẹn health care and public schools, ó ní Mákindé ò rí nǹkan kan ṣe sí i. Bẹ́ẹ̀ ló sì jẹ́ kó di mọ̀ pé àwọn owó kan tún wà tí Mákindé ti ọwọ́ ẹ̀ kò mọ́ lórí ẹ̀, pàápàá owó tíjọba àpapọ̀ tó gbé fún un lórí ìṣẹ̀lẹ̀ àdó olóró tó búgbàmù lágbègbè Bódìjà ní ìlú Ìbàdàn, èyí tó lóun kó pamọ́ tí ò fọwọ́ kàn, tó sì jẹ́ kó di mọ̀ pé ó ti dájú pé ẹgbẹ́ òṣèlú APC yóò gbàjọba lọ́wọ́ PDP Mákindé lọ́dún tó ń bọ̀. Ó ní nítorí pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tó pọ̀ jù lẹ́yìn Mákindé ni wọ́n ti já jù sílẹ̀ nítorí tó dalẹ̀ wọn, tó fi bí sú wọn, tó sì ní wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC àwọn báyìí.